Adesigbin ìmọ̀lá o. Wèrè lẹ́yìn oúnjẹ láì wá ìwà yìí dára púpọ̀. Ademola, ìwà ẹ̀ dára púpọ̀, inú níbi ṣe bímọ náà kọ́. Dálá ìtàn Ademola wọn ò ní kú o torí pé olókọ mi ni wọn àjọ jẹ́ láìtàn ní so láìtàn lè máa ń pè wọ́n Ọlọ́run ní jẹ́ kán kú o wọn ò ní dẹni àná o ọláwá máa ròkè ni adákin tó jẹ́ wọn ò ní dàgbà burúkú o. Ọlọ́run mo ń bẹ Ọlọ́run kọ́lọ́run jẹ́ kémi náà lè ní irú wa tiwọn torí mi tiẹ̀ tí ì súnmọ́ rárá mi ì súnmọ́ bọ̀ mo ń bẹ Ọlọ́run kó jẹ́ kí n lè súnmọ́ Ọlọ́run á dẹ̀ máa bá mi gbé wọn ga sí wọn ò ní wálẹ̀ láéláé àárín àtàwọn àtìyàwó wọn ò ní bá. Èèyàn dáadáa ni o olóore gbogbo wa ni aṣíwájú dáadáa ni afẹ́nifẹ́re ni èèyàn dáadáa ni ní gbogbo ọ̀nà ló fi jẹ́ èèyàn dáadáa. Ẹ̀yin náà wúrọ̀ àwọn èrò tó péjọ lónìí láti ìlú London láti Amẹ́ríkà láti Italy láti Japan títí lọ káàkiri àgbáyé ni wọ́n á celebrate kí wọ́n sọ̀rọ̀ nìkan wọn pẹ̀lú ìyàwó ẹ̀ bí Ọlọ́run ṣe dá wọn nìyẹn èèyàn dáadáa ni wọ́n. Bàbá tó bá ní pé èèyàn fẹ́ wọ the physical manifestation of an ọmọlúwàbí Ademola Adesigbin. Mo ní opportunity láti meet àwọn èèyàn through wọn náà again because lára program wọn lónìí mo bá wọn dispose little nínú aṣọ tó jẹ́ aṣọ ẹbí sáàtà lónìí so mo fẹ́ sọ pé let me say nínú 95% èèyàn tó wá gbaṣọ wọ́n fees mi kò sí kankan tí kò sọ̀rọ̀ Alhaji lẹ́ẹ̀mẹ́ta pé no Alhaji is a very wonderful person. Ọba ni wọ́n láàrin gbogbo wa ní Italy ní London ní Nàìjíríà ọba ni wọ́n mo kí wọn kú oríire àtìyàwó wọn màmá Níníọlá mọ̀mọ́ bí mo ṣe máa ń pè wọ́n kẹ́mi wọ́n gùn kọ́pẹ́ láyé o kọ́jà tún ṣe púpọ̀ ẹ̀ àwa àti bá wọn ṣe 50 ní London and we are here in Nigeria láti bá wọn ṣe 60 and we are still going to do the 70 80 90 aguri papi 100 papi aguri tí a mọ́ta àǹtò cháó. Àríwí ni àríkà ní bàbá ìrègùn Yorùbá náà ló tún sọ pé yìnyínyìnyín kẹ́ni ó lè ṣe míì sí ni bí ara ṣe ń fẹnu ayọ̀ ẹnu ìdùnnú ti Adémọ́lá ọmọ Adéṣígbìn tó ń ti ìyàwó ẹ̀ nìyẹn o Alájà Ṣàkírọ̀ Níníọlá lọ́jọ́ tí ọmọ Ádámù owó ṣùṣùn ìgbàlejò èèyàn fẹnu ara wọn sọ pé nílá nínú èèyàn làwọn tọkọ-tìyàwó yìí ń ṣe o bẹ́ẹ̀ ẹ̀tọ́ ni káwọn ó ṣẹ̀yẹ fún wọn nílùú òyìnbó àti Nàìjíríà níbí aṣọ olówó ibi ni wọ́n mú o lọ́jọ́ tí wọ́n ṣe ẹ̀yẹ 60 ọdún tí Nímọ́lá pé lókè ìpẹ́ nígbà tí ìyàwó ẹ̀ Níníọlá ní tiẹ̀ pé ẹni ọdún 65 gbọ̀ngàn ńlá tí ó gbèrò tí gbogbo ẹ̀ ń tutù yẹn náà ni wọ́n kó gbogbo èròjà sí níbi tí alára ti wá tí ajérò náà wà láti gbèrè òkun ni o títí tó fi dé gbèrè ọ̀sà ó fẹ́ má sí orílẹ̀-èdè lágbàáyé tí wọn kò ti wá ṣẹ̀ ní ńlá fún Sùmáìlà ọmọ bàbá ẹlẹ́rọ wọn ni dáadáa láti kékeré ẹ̀ ni o báwọn bá ṣẹ̀ fún lójú ẹ̀mí ẹ̀ kí ọkọ Níníọlá tó ń tìyàwó ẹ̀ ó lè túbọ̀ tẹra mọ́ dáadáa ní ṣíṣe ni o ṣé ẹni tí ó gbé ọ̀rọ̀ Bàrúsáàtì tí kò sí láyé mọ́ kárí bẹ́ẹ̀ bá wá rí gbogbo ẹbí Agbájélọlá Sìkẹ́ Bàrí wọ́ndà lọ́jọ́ nǹkan ẹ̀yẹ tiẹ̀ náà wọ́n ti sọ pé bàbá Jùbìrìlù tó ń tìyàwó ẹ̀ náà pọ̀ jù bẹ́ẹ̀ lọ ni o kí n má dàálẹ̀ tán ló ní wo ná o èyí ló ń tí àwọn èèyàn wí o bẹ́ẹ̀ ni orin gidi bọ́ lẹ́nu Alhaji Rashidi Mèrèǹgè tó ń ti Àṣàbí àwa Mọ̀dínátù Bàrí ti dé ọmọ ìyàwó ológun. Akọni Ademola Adesigbin o aṣíwájú barrister lọ́ọ̀yà o akọni níwájú adájọ́ o. Èbó ìsúnmọ́ ìlànà ẹ bá mi kákan ní o. Ọkọ̀ wa mọ́ Ṣàkírà tún ní ní ọlá mi Ṣàkírà o. Akọni Adé àtòrí o. Àtòríyó Èmó àtòrí kó máa ṣe wẹ̀lẹ̀gẹ̀ alákọ̀ọ́ni ọjọ́ fún ẹkùn ìpé ọkọ̀ Ṣàkírà àwọn nágbógun tí wọ́n sábógun àwọn lọ́wọ́ tẹ̀ sáfíṣẹ́ níyàn. Àwọn ọlọ́gbọ̀gbọ̀n tí wọ́n ṣàgbọ́gbọ̀n àwọn ọlọ́gbọ̀n tẹ̀tọ́ fi sẹ́yìn o. Ẹ bá máa mọ̀ ọ́ òye. Ẹ bá máa mọ̀ ọ́ aláàbọ̀yé
bọ̀ sẹ́yìn ẹ̀gbá kẹjọ Ṣakírátù mi. Àkànní ewé àjẹ́. Kásá máa dúpẹ́ fọ́lọ́ gbogbo èrò tí wọ́n gbà bá rí ilé ayé yìí ọgbọ́dọ̀ òmùgọ̀ tẹ́lẹ̀ ni òmùgọ̀dọ̀gbọ́n tẹ́lẹ̀ ni nínú ẹ̀sìn tẹ̀míkọ́ kẹ́kọ́ adúpẹ́ pé ààyè ọpẹ́ yọ níwájú Ọlọ́run ọba láti fi máa dúpẹ́ gbogbo ìgbà lórí gbogbo ìrìn àjò náà alhamdulillah. ilé ìjọba ṣe yìí wọ́n nígbà tí ẹgbẹ́ kan ti wá. bẹ́ẹ̀ ni. láti wá dé ní London Amẹ́ríkà gbogbo ẹ̀ níbi ìwà tẹ́yìn náà ń gbèrò pé ó lè bu eléyìí sá lébélé wa. olóòtú bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ tí mo kọ́ sọ mímọ̀ ṣe tọ́lọ́ ni àìmọ̀ ṣe tọ́lọ́ ni kí Ọlọ́run mọ́kànjá àmọ́ ṣe sí wa gbogbo torí ẹ̀ náà bá bẹ̀rẹ̀ ṣe kì í ṣe pé ẹ̀ ló mọ̀ ṣe Ọlọ́run ní kọ́yẹ̀ mọ̀ ṣe mo fi ọpẹ́ fún Ọlọ́run. wọ́n ṣètò yìí tẹ́lẹ̀ sọ fún ọ̀sán. bí orin Dr. Sikiru Barrister bàbá wa Dájúlọ́lá wọ́n ní gbogbo tí ẹ̀ bá ṣe ń lé ayé yìí tí àwọn èèyàn bá nífẹ̀ẹ́ nǹkan pọ̀ sí pé kéèyàn ṣe nǹkan kí àwọn èèyàn nífẹ̀ẹ́ yẹn tàbí kí wọ́n rí ìwọ́de yẹn ibi tí wọ́n bá ti wá ṣe tẹ́yẹ̀ bá ti wá ṣe nǹkan tí wọ́n bá rí ìwọ́de yẹn àwọn tó ṣe fún yẹn wọ́n ti ara òótọ́ sí Ọlọ́run ni bí Dr. Sikiru Barrister ti yẹn pé àwọn tó bá nífẹ̀ẹ́ wọ́n ti ara òun sí Ọlọ́run ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn wọ́n ti ara mi sí Ọlọ́run ni kì í ṣe mí náà Ọlọ́run ni wọ́n ṣe fún kì í ṣe èmi náà. àwọn ti fi 5 lẹ́yìn. bẹ́ẹ̀ ni èmi ń ṣe 60 ìyàwó mi ń ṣe 55 nígbà tí wọ́n wá sọ pé kínní wọ́n láwọn fẹ́ẹ̀ kan pàtì àwa méjèèjì wọ́n ṣe sí ojú kan náà àwa méjèèjì wọn fi dá lọ́lá káwá yọ pé ẹbí mi ìdílé mi ti alájà àti alájà Ademola Adesigbin ni wọ́n fi gbẹdá wa lọ́gbà papọ̀ tó sì gbẹ̀rù mi tó sì gbẹ̀rù ìdílé mi gidigidi gan Ọlọ́run bá mi dúpẹ́ lọ́wọ́ wọn èèyàn náà bá mi dúpẹ́ lọ́wọ́ wọn Ọlọ́run wà fún èmi náà ní ẹ̀mí gígùn àti àlàáfíà láti fi mọ̀ọ́re láti fi lè ṣẹjọ́ fún ẹ̀mí kọ̀ọ̀kan wọn pátápátá nǹkan dáadáa báyìí láàmú ọdún bára wa ṣe ibi tí kálukú wọn ti mú owó wọn ò jẹ́ kí náwó wọn wá sọ pé àwọn làwọn máa ṣe fún mi àwọn náà wọ́n dẹ̀ ṣe ibi tí kálukú wọn ti wá mú owó àpòwò ló gbẹ nǹkan rí báyìí dáadáa báyìí ni wọ́n fi gbà láti ọ̀dọ̀ tèmi náà. alájà Níníọlá Adesigbin @55 kí ni owó mi fún ọ níbi ìwé mi fún ọ. ẹnu Yorùbá máa ń sọ kíní kan wọ́n ní bá ìwà ìrẹ̀lẹ̀ òkè méjì láyé ìsáyédà kí wọ́n sọ fún yẹn pé bó o ṣe ń ṣe má ṣe bẹ́ẹ̀ mọ́ o tàbí bó o ṣe ń ṣe máa ṣe ni kó o máa ṣe mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ayàtọ̀ Ọlọ́run fún mi ayàtọ̀ ẹ̀ mọ́ sọ pé tí kálukú bá sọ pé ẹ tí ìyàwó rẹ̀ bá wù àti ọ̀dà kọ́ sọ pé bí àwọn Adémọ́lá ṣe ń ṣe ni o máa ṣe bí àwọn ìyàwó mi ṣe ń ṣe bí ìyá bí ẹ̀gbọ́n bí àbúrò bí ọmọ bí bébì mi tó jẹ́ bẹ́ẹ̀ ni kó máa ṣe ibi tó sọ fún mi pé bó ṣe ń ṣe ni kó máa ṣe nítorí mẹ́sàn jù báyẹn lọ. dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà gbogbo ẹ̀yin tẹ́ wá sí bíbá àgbàlọ́tù ní alóore ní gbogbo yín tẹ́ jọ wà bíbá àtàwọn tó kù náà ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o. Rasheed ọmọ ọgbọ́pọ̀ ọlẹ́mi o láti dànù ó ní kí ẹ o Ademola ewé àjẹ́ o àìsàn àjẹ́ ewé àjẹ́ o pàgọ́ ní ọmọ Adesigbin àìsàn àjẹ́ pàgọ́ ní ọmọ Ademola. Ṣakírátù mi àtọ́kẹ́dẹ́ Níníọlá mi àbúrò mi o ó tún wá jọ̀bọ àdúgbò mi o ìyẹn ní kò so ó sì nílé àpáńpá. akọ àṣeyẹ mà. Yes sir, ẹ kálẹ́ o. àwọn tó bá yín wá kí lẹ fi dúpẹ́ lọ́wọ́ wọn. ẹ jọ mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn stakeholders pátápátá àtàwọn àwọn planning committee mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn láti òkè délẹ̀ ìtẹ́ni tó mú kọ́bọ̀ tó contribute to birthday of my husband ẹ ṣé mo dúpẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ fi lé yín àtọ̀pọ̀ yín sílẹ̀ láì ràn lẹ́ máa bá lé yín o adélébáre ìmọ̀kóre I just want to appreciate you people thank you so much I really appreciate you guys bye thanks everyone. ẹ ṣé mo dúpẹ́ o àṣẹ mi tọmọtọmọ o. Ṣakira Níníọlá àtọ́kẹ́dẹ́ ọlọ́mọ máa ju píl màmá fẹ́tíà owó màmá kárí máa tó yóò ṣe. Thank you. Tọkọtìyàwó ẹ̀yin lọ́lọ́jọ́ bí ẹni ẹ̀mí á ṣe púpọ̀ rẹ̀ o. Ọmọ o èèpẹ̀ dàgbà o
dàgbà o Ademola mi ẹ̀mí ẹsẹ̀ 60 ìwé dàgbà. Lukman Badru. Ọ̀rẹ́ mi pàtàkì, my close friend ni ọlọ́jọ́ ìbí, and by the grace of God, I'm the chairman of the planning committee for this event. Sẹ́rí kò sí nǹkan tó le lọ́dọ̀ náà. Àwọn ọdọ́ mẹ́ẹ̀dá nìkan ti le. Wọ́n tàbí lọ, ọmọ ọlọ́jọ́ bí wọ́n ti mú nǹkan tá à ń ṣe wọ́n mú ìsìnkú tí nítorí ìwà táwọn náà wù pẹ̀lú àwọn èèyàn. So kò difficult fún wa. Because the event itself is a brainchild of the committee. Kì í ṣe nǹkan tó wù ọlọ́jọ́ bí láti fẹ́ ṣe. Committee ló plan ẹ̀. But ìyẹn ó jẹ́ ká mọ̀ pé èyí tó àníwàlà láti rí logistics tí orílẹ̀-èdè tá a gbé kò ṣe rí. Bó ṣe rí ẹ ṣe sọ yẹn tẹ́ bá wọnú ilé, in fact mo sọ pé minimum 70% of people tó wà nínú ilé they are from abroad, and all the continents you can think of. Wait till me wait for motor relocate in Nigeria. I travel for just a little time now and come back. Lẹ́sìn tí ó wà lè fún yẹn tó yẹ gbọ́dọ̀ rí kọ́ nínú ìbẹ́ẹ̀dì yìí olùgbékèyàn díẹ̀ tó máa ṣe dáadáa. Aṣíwájú Adéṣígbìn, in actual fact, àwọn èèyàn wọ́n dìde everybody ready láti fi nǹkan tó bá kápá sí orí ìbẹ́ẹ̀tì kó ba lè dùn nítorí pé kò síyàn tí ó máa Adéṣígbìn kọjá tí ó jẹ́ pé kò impact ńlá ìfún wọn. Ilé àwọn ẹ̀kọ́ nílé ìwé báyìí, wọ́n ní mílíọ̀nù mélòó ló tẹ́lẹ̀ ìdá sí ọgbà mílíọ̀nù mélòó. Well, kò wà below 10 million from the committee alone. Apart from that, Adéṣígbìn and wife, àwọn méjèèjì, àmì báwọn ọ̀dọ́ tó ná lọ́tọ̀, wọ́n compete pẹ̀lú committee ni. In fact, sọ fún ọ pé àbẹ̀kọ́ náwó bọ̀ nínú ọ̀gá fún wa. Yes, yes. I can tell you that the celebrants themselves, iye táwọn bá ra aṣọ fún, pé aṣọ tá a rà aṣọ olówó tó ṣe díẹ̀ ni. Iye tó ra aṣọ fún ó lé ní 20. Wọ́n tó rà fún fúnra wọn. Tí ìṣe pé ó yára jù. Àwọn tàbí tó dáa lóhùn, nǹkan àlè sọ fún ẹ ní pé ọjọ́ ẹ̀yẹ gbogbo wọn kò ní di ọjọ́ ìbànújẹ́. Gbogbo wọn tó bá lè ti ń need assistance support Ọlọ́run á gbàdúrà fún wọn. Ọlọ́run ní jẹ́ kẹ́ni kankan ni wọ́n ṣàṣetì wọn ní owó tí o gbogbo nǹkan tá a fi máa ṣe àlàáfíà àjẹkù làákàyè everything tó náà fi máa fún wa ṣe tá a fi máa gbé ìrìn gidi Ọlọ́run á bẹ́ẹ̀ máa ṣe fún gbogbo ẹ tó ná tọrọ àti kọ́bọ̀ ibùn ẹ tí ò náwó tó ná ogún ara àti ìfẹ́ Ọlọ́run á bá a máa ṣàánú Ọlọ́run á dẹ̀ gbàdúrà gbàdúrà. Ọkùnrin ọ̀sánrẹ́ ẹni bá bọ̀ ẹ̀kọ́ kọlù mi. Okun tó fàṣẹ ìgbàlagbà ló ń kó mi. Àwọn fẹ̀sì sún ńláńlá tó nánú òyìnbó. Àwọn lọ́láyà láti lọ́kàn àgbà mi. Nínú gbogbo commercial aircraft tó nánú òyìnbó. Kọ̀ọ̀kan ní èlú yẹ̀rẹ̀ ju gbogbo wọn. Àjàmọ̀súra tó bá gbéra láti London lọ́dọ̀ Amẹ́ríkà. Èyí táwọn tó kù tó fàgbẹ́ lọ tó tẹ́kọ̀ọ́ tó fi ń lọ wákàtí méje sí wákàtí mẹ́jọ. Concorde aircraft 3 hours 20 minutes ló fi rìn o wákàtí mẹ́ta àtogún ìṣẹ́jú. Àjàmọ̀súra nínú eré ìsìlámù níbi kákọ̀ fújì bó dẹ̀ jẹ́ kákọ̀ wákà ọlọ́mọ
ọmọ ṣíkàtà ní bàbá gbàdú ilá tó bá kó ó gbọ́dọ̀ ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ wèrè pé balẹ̀ ó gba kí ó kó prof a kì í fi sùúrù bí wọn ìṣe ọlọ́wọ́ bọ́ ní prof ìyẹn ti di ìwọ òrìṣà o ìyẹn òrìṣà òrù létí omi ìyẹn ní ilé wọn létí omi àṣà mi mọ dínà Bàrísídé olówó oúnjẹ prof ìjọ Àṣàbí ọlọ́màjò ìjọ Àṣàbí Adéọlájò ojíjọ Àṣàbí ayábàríjò ojíjọ Àṣàbí alóore èmi ọmọọmọdé ṣì fáwù èmi ọmọọmọdé ṣì fáwù Àṣàbí ọmọ aláàjì àgbà o. Iṣu parada ó níyàn, agbọ̀dún parada ó dẹ́kọ̀. Bẹ́ẹ̀rẹ̀ bá parada, aṣákàrà bí kò parada ó dẹ́kuru. Bí gàrí bá parada, dẹ́gbà. Wọ́n lè lé wọn bá, wọ́n wá orí. Akọ àṣe sà, orúkọ tí sà. Adéníran Abdullahi lórúkọ mi, àwọn ìmọ̀ pè ní Abdul. Abdul, àwọn Adesigbin, ọ̀rẹ́ yín bí ọmọ ìyá, àwọn ló ń ṣọjọ́ ìbílẹ̀ àti ìyàwó wọn. Kí lẹ fẹ́ sọ fún wọn? Kí ni wíṣì fún wọn? Alhamdulilayi. Bí wọ́n ní olóríire yóò kó olóríire rẹ̀. Ní àbúrò lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ṣe sí ẹni tí mo ṣe ìgbé òní tí ó fi bá mi yà kí ó wà ní UK ní wà ní Nàìjíríà ìgbọ́dọ̀ àgbà kì í sọ̀rọ̀ o ní tábà fi ní sọ̀rọ̀ I may not sleep until 12 or 1 AM ká lè sọ̀rọ̀ kíni bọ́lá máa ń sùn ó dàbí ẹni pé customize line mi tí mo bá pè é á jí á ní Abdul ẹ kí ló wá kàn bá ní mo kàn ní kí n gbé ní màá gbé ẹ padà mò ń sùn má jẹ́ pé important thing ni ó lajú nìyẹn o àdìkí tí máa sọ fún pé Démọ́lá ó ní ẹ̀ lábàjá ọ̀rẹ́ wa ó rí báyìí o ní kí ni ká ṣe fún ká ràn lọ́wọ́ ni ní kí máa ọ̀rẹ́ á ní o get back always helping people ọ̀dọ̀ àwọn kékeré wọn máa ń sọ fún mi tí wọ́n fẹ́ mọ sáìsì rẹ̀ kó dáná wọlé. Kó dáná wọlé. Ó sọ fún mi pé Démọ́lá ní Abdul jẹ́ ká lọ. We know big people. Démọ́lá bá ní jẹ́ ká lọ, à ń lọ nìyẹn. Ẹ ní wéyìn o. Nothing stop you. Now wọ́n ti pé 16 ìyàwó 55 kí ni wíṣì fún ká máa fi yẹn lọ. Wíṣì fún wọn ni pé tí ọkùnrin àti obìnrin tí wọ́n bá fi lè wà since 1986. 86. We met Níníọlá in 1986. We also met my wife in 1986. Tí ọkùnrin àti obìnrin bá jọ rin ìrìn àjò yẹn títí di àsìkò tá a wà yìí mi ò rò pé nǹkan bẹ tó lè create misunderstanding mọ èso iṣu ti jìnnà sí wọn wàláì because wọ́n ti understand ara not two of a kind the two that have dissolved into one ó ní náà gbọ́dọ̀ mọ́ gbọ́dọ̀ entertain àdéhùrẹ́sù àmì ọlọ́run irọ́ wọ́n ti understand ara wọn jù. Pẹ̀lú ògbọ́lá àníréṣù. Àmín. Salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi. Àwọn ọmọdé nìran. Èèyàn gidi ni o, èèyàn, I mean, Aṣíwájú is, I don't know, he is very strong man and, kọ́ni kéèyàn lákìkanjú, kéèyàn kó nǹkan jọ, ẹ̀rù tá a ń ṣe Barrister Fans Club ń sìn. If you want to mention names of àwọn tí Ọlọ́run ní kó máa darí ẹ̀, Atoka máa wà máa kàdé síbi wọn. He is so strong. I mean, bó ṣe ń ṣe ní London,
bẹ́ẹ̀ ló coordinate ti global náà àti ti America àti Europe àti ti Nigeria I mean by the time I was at Nisi it's over 30 still and he's overseeing everything bọ́ọ̀lù òun ṣe manage ẹ̀ láàárín iṣẹ́ tó ń ṣe pẹ̀lú I don't know I mean nígbà mi bá toru kò ní sùn I mean wọ́n máa wà lórí aago wọn wà online wọ́n máa send message every Friday ló máa send message sí mi every Friday tó máa I mean I don't know how he managed it èmi kan mi kọ́ pé kí ni I mean gbàgbọ́ ni máa ń ṣe bẹ́ẹ̀ but tó stage kan I drop that ayé òyìnbó so ó ṣe wá ṣe yẹn ọ̀rọ̀ olùgbọ́lẹ̀ so kọ́lọ̀ tó bàbá kó ẹ lọ́wọ́ I wish him happy birthday and I wish him more success in life àtàwọn àtìyàwó wọn kọ́lọ̀ máa ṣàjọ pẹ́ fúnra wọn nítorí lára àwọn tó fi ń wọra wọn náà nígbà kú òun bẹ̀ àṣetánì ò ní jẹ́ wọlé ọgbà ọmọ yẹn náà máa ṣe wọlé lójú ẹ̀mí ọlá ìjẹkọ̀ọ́ tó lọ́run jẹ́kọ̀ọ́ wọ́n bá àwọn dàgbà darúgbó ọlọ́run tó ṣe wọ́n ní ọ̀rẹ́ ara wọn gbogbo àwọn ọmọ tó bí yẹn náà ìyàwó tó bá jẹ́ ọ̀rẹ́ wọn ọkọ tó bá jẹ́ ọ̀rẹ́ wọn làwọn náà máa fẹ́ pẹ̀lú àṣẹ lọ́dọ̀ tó rọrùn ọlọ́run á wọ láàgbé tó wà láàrin wọn àṣà náà ọmọ wọn náà tọ́wọ́n náà máa fọ́ wọn ọmọ fọ́ọ̀rẹ́ wọn níyàwó wọn máa fọ́ọ̀rẹ́ wọn lọ́kọ wọn náà ṣe máa ṣe ọwọ́ nífẹ̀ẹ́ lè ṣàṣemọ̀ àwọn tó ṣe 60 wọ́n ṣe 7 wọ́n ṣe 80 pẹ̀lú wọn máa ṣe 90 àtìyàwó àtọkọ oníṣẹ́ lórí wíṣà lágbára ọlọ́run àtìlẹ́yà náà máa wọn ọ̀dẹ̀ níṣẹ́ lórí ìdúgbòlá ìsàn insha Allah ta'ala gbogbo oríkèéríkèé ara wọn ò ní fi wọ́n lẹ̀ sáyé lọ gbogbo wa náà máa dàgbà lábàá darúgbó insha Allah he is a very strong man wallahi he is I mean ẹwẹ́ ìgbẹ́rẹ̀ ṣe pọ̀ nílé náà wọ́n ní lágbájá ó ṣe gan èrò pọ̀ mẹ́ òun náà báyọ̀ ṣe ni Adébísí mi ń báyọ̀ ṣe gan kò sí tẹ́lẹ̀ pé sí tí ò ní débẹ̀ so I emulated him in everything tó ń ṣe so kọ́lọ́ kójọ kó tó bàbá àti dáadáa fún wọn. ọmọ àkókò wọn lára ṣe é ó tó tó bèrè pé ayé. lọ́lá ọláàjì ìmọ̀ lọ́lá kò sọ fún alájẹbọ̀rọ̀ ọjọ́ mẹ́jọ ó pọ̀ ọlámìíràn ṣe ìdílójó kò sọ fún alájẹ kò máa ń dẹ́jọ́ bèrè àyè adé ṣé gbogbo náà lọ́kọ̀ àyè ṣáàtúwò ọmọ bọ̀kẹ́ náà oúnjẹ ọmọ bọ̀kẹ́ nìbàdàn ọmọ mọ̀sọ̀bà aládé mi mọ̀sọ̀bà aládé mo sọ bá alájẹ mi ìlú Amẹ́ríkà o ọmọ abọ̀kẹ́ àbúrò mo sọ bá alájẹ ìwọ náà mọ́jọ́ púpọ̀ láwọn kan àyíṣà àdùràṣì mo ní ìwọ náà mọ́jọ́ mo sọ bá alájẹ ìyẹn l'Amẹ́ríkà àti Àyìndé o àwọn olólùfẹ́ Àyìndé Barrister kò tó kú. Àwọn olólùfẹ́ Àyìndé Barrister Àgbàdé lọ́lá Mọ̀sọ̀bàlájẹ́ ẹ̀kú àdúrótì Àgbàdé Balógun Àlàjí àgbà o lẹ́yìn ikú Àgbàdé Balógun Àlàjí àgbà o ọmọ àmọ̀kẹ́ ó ní kí Mọ̀sọ̀bàlájẹ́ gbogbo ọ̀la bàbá tó bèrè ojó bàbá Sọ̀díkì o lọ́jọ́ tó bèrè fèéfé o Àyìndé Adékúnlé Mọ̀sọ̀bàlájẹ́ máa rọ́kọ̀jọ́ kọ̀jọ́ ó ṣe gbogbo ọ̀la bàbá Sáínábù ó wà náà wọ́n bèrè àyíjáde Adésìgbìn orin náà ó mọ̀ ọ̀la náà ó mọ̀ Mọ̀sọ̀bàlájẹ́ Àgbọ̀nsí oníkan mẹ́fẹ́ wọn pàjọ kó jẹ́. Yes, láti ẹgbẹ́ Mr. Fuji Fans Club worldwide. Àwọn bá Ọ̀túnba Adébọ́lá Adéṣìgbà àti ìyàwó wa, àwọn bá ṣe ọjọ́ ìbí wọn, wọ́n pé 60 àwọn kó 55 lọ́dún yìí. Àwọn bá wọn ṣe àjọyọ̀ àdẹ̀wù tí wọ́n pé wọ́n á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé wọ́n á ṣe 60 70 80 100 wọ́n á ṣe 100 wọ́n á ṣe 120 insha Allah. That's why we are here. Thank you very much. Amariba, yes sir. Thank you.
Orúkọ tèmi ni Abdulrasheed Adéyanjú Pópóọlá. Inú mi dùn láti fún àǹfààní láti sọ díẹ̀ nípa àti ẹ̀gbọ́n mi Ademola Adesigbin àti ìyàwó wọn. Wọ́n bá ní èèyàn pé aláàrí pé báyà pé àwọn exaggerate. Kọ́dẹ̀ tó ó máa ń yà mí lẹ́nu pé kí ọkọ àti ìyàwó kán jọ máa ronú bákan náà. Kò wọ́pọ̀ nínú ọkọ àti ìyàwó ni pé kọ́kọ́ máa ronú àti ṣe dáadáa kí ìyàwó náà máa sọ́pọ́ọ̀tì ẹ̀ pé dáadáa yẹn kó ṣe. Inú mi dùn láti sọ pé bí mo ṣe ń fò káàkiri ó lọ́wọ́ wọn nú àtọkọ àti ìyàwó. Ó ṣòro láti pé kiri but èmi ń sọ kì í ṣe pé mi ti ẹ̀ mọ̀ báyẹn máa dá mi dúró láti sọ̀rọ̀ bọ̀ pé báyà èèyàn wá ń fò káàkiri lónìí ó lọ́wọ́ àti ọkọ àti ìyàwó nú. So èmi gan inú mi dùn ayọ̀ mi dẹ̀kún nígbà tán ṣe tọdún mẹ́wàá lẹ́sẹ̀yìn nígbà tán ṣe 50 years a lọ bá wọn ṣe ní London èmi àti ìyàwó àtàwọn ọmọ mi ṣùgbọ́n ọpẹ́ ní fọ́lọ́run ìyàwó mi busy ó ń mójútó àwọn ọmọ tó rọ́mọ mi ń ṣe exam ni ò jẹ́ kí gbogbo wa tún péjọ síbí pẹ̀lú ògo Ọlọ́run èyí tán bá tún máa ṣe gbogbo wa péjọ but mo ń bẹ Ọlọ́run kọ́lọ́run jẹ́ kémi náà lè ní irú wa tiwọn torí mi tiẹ̀ tí ì súnmọ́ rárá mi ì súnmọ́ bọ̀ mo ń bẹ Ọlọ́run kó jẹ́ kí n lè súnmọ́ Ọlọ́run á dẹ̀ máa bá mi gbé wọn ga sí wọn ò ní wálẹ̀ láéláé àárín àtàwọn àtìyàwó wọn ò ní bàjẹ́ àwọn ọmọ wọn náà wọn ò ní rí bàjẹ́ lórí àwọn ọmọ náà àwọn ọmọ yẹn tẹ̀lé wọn ní máa gbé àwọn bàbá òbí wọn káàkiri dùgbàdùgbà lágbára náà ọláhùlà wàlákùwátà ìlàbílà ìlàlẹ́lẹ́ àzí. sẹ́rí àgbà kí Ademola Adesigbin bí wọ́n ṣe 60th birthday èèyàn gbàǹkankan ni wọ́n nínú ẹgbẹ́ Barrister àwọn oníṣẹ́kẹ́tì general gbogbo Fuji fans club olùsà Fuji ní ilé tó kó Nàìjíríà ní Ìlọrin gbogbo láti Nàìjíríà dá abroad Amẹ́ríkà gbogbo wa látàpapọ̀ gbogbo wa àwọn oníṣẹ́kẹ́tì general wa èèyàn tó dẹ̀ dàbí pé in fact tí n bá wà ní Amẹ́ríkà lẹ́yìn lánàá máa dé torí wọn ní pé sílẹ̀ báyìí lè ní ẹni tí a celebrate lónìí a máa wá sílé nítorí wọn torí pé wọn sì yàn yẹpẹrẹ nínú ẹgbẹ́ wa orúkọ wọn in fact ó milẹ̀ títí nínú ẹgbẹ́ náà so kò sẹ́ni tó máa gbórúkọ Mr. Ademola Adesigbin nínú Mr. Fuji fans club tí ní òní dùn torí wọ́n jẹ́ èèyàn tó ń pé oníwà rẹ̀lẹ̀ ni wọ́n èèyàn tó ń pé ìwà wọn tutù ó dàbí àgbàpá ni wọ́n mú ọmọdé mọ́ra wọ́n mú àgbà mọ́ra wọ́n kó obìnrin mọ́ra wọ́n kọ́ ọkùnrin mọ́ra wọ́n dẹ̀ ṣe ni pé àwọn ni ọmọ kékeré láàrin wa àgbàlagbà ni wọ́n tí wàhálà bá ṣẹlẹ̀ nínú fans club kan wọ́n á wá ìtùnú ìrọ̀rùn sínú fans club náà wọ́n tún ní ẹgbẹ́ kan ọ̀pọ̀ tó máa dá sí ojú ọ̀tá ṣe nínú ẹgbẹ́ títí wa èmi agbẹ́ Mr. Fuji fans club world wà lèmi tí wọ́n èmi secretary wọn pé orúkọ olórí wa jẹ́ Alhaja Mọ̀nà Abolade Shukurat tó bá ń ṣe Mr. Fuji pàṣẹ ń lòmí àpàtì wa wọn ò ní wá láti Amẹ́ríkà láti UK tó wà ó ọ̀dọ́ á fún wa lówó wọ́n bá wa ra aṣọ in fact àtẹ̀ lè ṣọ́ bájẹ́ gbàtíjà pé ìyá mi ẹgbẹ́ wa báyìí àwọn láti ní UK wọn báyìí wọ́n pe gbogbo wa lápapọ̀ pé láti ní ọ̀dọ̀ ọ̀rọ̀ Barrister ò tó jà láàrin wa in fact bí òun bí ilé pé mo lè ṣe onígbó ilé ròyìn Mr. Ademola Adesigbin àìtọ́ṣe yìí lápapọ̀ wọn á ṣe pọ̀lọpọ̀ ọdún láyé wọ́n tún kọ́ fẹ́ ṣe 61 wọ́n pè wá ní London olóògbé àwọn máa gbúra àlọ́ sí ìgbìmọ̀ láti bá wọn ṣe ni pé pé ìyàn tó pé àlefojú padà wá àlefojú pa wọn rẹ nínú ẹgbẹ́ wa ni wọn vat àwọn agbóhùn fi ìwà wọn àwọn fọdà àwọn afi ń tọrọ fọlọ ọba wọn ṣàánú wọn wọn ṣe ṣẹyìn Barrister wọn ṣe wájú tiwọn bẹ́ẹ̀ ó ṣẹyìn tiwọn náà bẹ́ẹ̀ láhàúlà wàlà àkọwátá ilà abilà àlewò làzín.
orúkọ mi ni Banji ẹlẹ́ṣin ńlá olóòfẹ́ Alhaji Sikiru Ayinde Barrister. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ wa ní Alhaji Ismaila Aṣíwájú Adesigbin vat tó táwa sọ pé òpó mú lérò gbogbo Barry fans pátápátá Alhaji Ismaila Adesigbin là ń sọ yẹn àwọn olùkó mú lérò gbogbo Barry fans pátápátá because in anything àwọn olóyún rẹ̀ ti wá bí báyìí bá ṣẹlẹ̀ ń bí wọn ló sún àwọn ìgbà kan wọn ò rí kò ṣẹlẹ̀ rí bí báwo láyé ṣe bàbá láyé ṣe lákìní láṣẹ lẹ́yìn ok ẹ jẹ́ kí n pe Tòkunbọ̀ ẹ jẹ́ kí n pe Alhaji Badu ẹ jẹ́ kí n pe ìtẹ̀wọ̀n agbọ́ lẹ́nu wọn wá ní wọ́n wá láyé ti pẹ̀lú wọ́n máa wá solution ṣáá ni aṣíwájú òdodo ni wọ́n mọ àwọn àti Alájà Níníọlá Adesigbin àwíṣe lágbá àwọn alábáwọn ṣe 55-60 àwọn báwọn ṣe 65-70 àwọn báwọn ṣe 75-80 àwọn báwọn ṣe 85-90 àwọn báwọn ṣe 95-100 àwọn báwọn ṣe 100-105 lágbára lọ́wọ́ ọ̀tọ̀ náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lágbára lọ́wọ́ ọ̀tọ̀ náà tẹ́ńṣẹ̀ lọ. ẹ má bínú tó ní ọlọ́run ọba my president ajafariya marọ́kọ̀ ọ̀jọ́kọ́jọ́ òru ayaba presidiu ìyáàdé o ìyá náà tún marọ́kọ̀ ọ̀jọ́kọ́jọ́ òru ọmọ bá mi dọ́kítọ́ sí Yorùbá Agbájélọlá àwọn eléyìí àwọn ọ̀fàánù bàbá kí Bàrúsà àti Ìgbòho tó jáde láyé Rihanna ọmọ bàbá ẹ̀ bí mo ṣe wojú Rihanna ó ń wojú sí Yorùbá Agbájélọlá mi ò pariwo dàtò Àjàfàríà ọ̀rọ̀kọ̀ ọ̀jọ̀kọ́jọ́ o àyà Agbájélọlá mi kò tó kú àyà Bàrúsà àti Ìgbòho kí ẹ o ọ̀rọ̀ ọ̀dọ̀kọ̀dọ̀ Rihanna ó mọ́wọ́ bàbá wa ó náà ó sì máa gbowó bàbá ó kọ́kọ́ mọ́wọ́ bàbá wa Barrister lọ́ọ̀la ní Rihanna Barrister lọ́ọ̀yà akọni níwájú adájọ́ ó bá wọn láọlọ́wọ́ ọmọ Rihanna bèbí ọmọ dókítà mi Àgbàjélọlá o dókítà o ọlọ́pàá tó lè ṣe é bàbá ṣe bàbá Rísíkà Tèmítáyọ̀ Ṣítù Alájà Tèmítáyọ̀ Rísíkà Ṣítù. Èèyàn gidi ni wọ́n o ọmọlúàbí tẹ̀ ni wọ́n ọmọlúàbí gidi tí ò ṣe fowó rà tẹ bá ń gbọ́ ìwájọ̀wà tó fi ń pè ọ̀rẹ́ jọ̀rẹ́ ọkọ àti ìyàwó wọ́n jọra wọn gidi nínú ìwà nítorí pé wọ́n bí wọn nílé rẹ̀ àwọn náà tún wá túnra wọn bí gbogbo àwọn èèyàn tẹ́rí tó wá síbí báyìí lónìí ọlá ìwà bàbá Jùbẹ́ ní gbogbo eléyìí tí wọ́n ń jẹ lọ́wọ́ ẹni gbogbo àwọn tó wá because ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá láti oríṣiríṣi ìlò àwọn tó wá láti Amẹ́ríkà ni àbí tìrì àbí London ni pé bàbá Jùbẹ́ àwọn ò gbọdọ̀ sáláì máa dé bẹ́ẹ̀ kò ń ṣe ẹni tẹ́yọ̀ máa ń gbọ́rọ̀ ẹ̀ tí ò ní fẹ́ even ká ẹ má tiẹ̀ mọ́ orí kókó ẹ̀pẹ́ kan rí njọ́kan ṣoṣo báyìí ẹ máa fall in love pẹ̀lú àwọn níbi same thing náà níyàwó wọn ẹ lọ sílé wọn rí kéèyàn bá ibi lọ síbẹ̀ rí kó má jàjẹ́ yóò àjẹṣẹ́kù àjẹ tó tẹ̀ jẹ́ pé wà tún fẹ́ gbàgbé ilé Ọlọ́run kó jọ kó bá wa ṣe dáadáa fún wọn ọjọ́ òbí tó ń ṣe lénìí Ọlọ́run kó jẹ́ kó ń ṣe ọ̀pọ̀ ẹ̀ láyé nínú owó àlàáfíà mi nípa àtàrà ilẹ̀ Ọlọ́run má fi ilé ìṣẹ́yọ kan so tó kù tó máa ṣe mọ́ láyé Ọlọ́run kó bá wa dá ọmọ wọn sí ọkọ bí ìyá wọn àbí bàbá wọn ìyàwó bí màmá wọn nǹkan Ọlọ́run kó bá wa jogún fá ọmọ bóun tó tẹ̀sọ́ tó tara wọn jáde pátá Ọlọ́run kó jẹ́ kó lálùbáríkà èèyàn rẹ ni wọn ohun tí ò tiẹ̀ láfiwé tí ò láfijọ́ ẹ bá wá ẹni tó ń pè ní ìfẹ́ inú ilé wọn gangan ìfẹ́ nìfẹ́ pín sí o Ọlọ́run kó bá wa dúró tì wọ́n.
ó ṣàtì lálàáfíà ìrì tọrọ fún ẹ lẹ́mi náà ìṣàtì lálàáfíà ìbò tọrọ ìtìrú. Èdè wá fẹ́mi tó máa gùn gbogbo tó máa gbé ní ká tó jẹun. Èmi ò fẹ́mi tó máa gùn gbogbo tó máa dé di fóònù o. Àlàáfíà lọ́pọ̀lọpọ̀ kò tọrọ fún Démọ́lá. Àtàwọn olólùfẹ́ Démọ́lá, Adésì ìpínlẹ̀ ọkọ̀ ní adé. Tó bá wá ti wá 120 káwọn ìyá ọdẹ ọ̀rọ̀ ọgbọ́n káwọn àti àdúgbò kan máa mú wọn lọ o Adésì Démọ́lá. Àkọ́bí adé máa ń ṣẹlẹ̀ kọ̀ọ̀kan àkọ́bí adé ìsáré. Ọlọ́run bó bẹ̀rẹ̀ sọ ìlà lọ́wọ́ gbogbo wa. Démọ́lá ó ní kíkà làgbà gbogbo. Òkè òkè báyìí, òun lọ láyé ó máa dúró. Pẹ̀lú Celebratory Níníọlá. Àkọ́kọ́ mi Celebratory Níníọlá. Happy 55 to you. Ẹ̀mí àṣẹ ìkúrúkọ̀ ọdún láyé. Níníọlá Celebratory. Ọmọ àpapọ̀ ní Sunday oṣù lónìí ọ̀dẹ́ ìtira. Tọkọtìyàwó ló sọjọ́ ìbílẹ̀ yóò. Ẹ̀mí àṣẹ ìkúrúkọ̀ ẹ̀rọ. Owó bàbá ọdún mi, àlàmọ́ adé. Bàbá Abẹ́tíà. Bàbá Kàwé wọ́n tún lé àdúgbò àdúgbò. Ọmọ aláàjì ìbáàdì. Ọmọ létí alájà. Àdùkẹ́ Adéwọ́fúnṣẹ́. Ọmọ òkè péjú arọ́ tí wẹ̀ ní yóò tó. Démọ́lá mo kí ẹ ìwọ mi. Ismail aṣíwájú olùkíkà kíkà làwọn ọpẹ́ ló yẹ ìdìbò kójó ọpẹ́ ló yẹ ìdìbò kójó. Orúkọ tèmi ni Olúfẹ́mi Ìyàndá láti ìlú London, ìlú Italy. Ẹgbẹ́ yìí náà ìbá wa bílẹ̀ yìí. Bẹ́ẹ̀ni. Ademola Adesigbin ní ògo ni tí a celebrate today. Èèyàn dáadáa ni o, olóore gbogbo wa ni, aṣíwájú dáadáa ni, afẹ́nifẹ́re ni, èèyàn dáadáa ni. Ní gbogbo ọ̀nà ló fi jẹ́ èèyàn dáadáa. Ẹ̀yin náà wúrọ̀ àwọn èrò tó péjọ lónìí láti ìlú London, láti Amẹ́ríkà, láti Italy, láti Japan, tí sì lọ káàkiri àgbáyé ni wọ́n á celebrate. Kí wọ́n sọ̀rọ̀ nìkan, òun pẹ̀lú ìyàwó ẹ̀ bí Ọlọ́run ṣe dá wọn nìyẹn. Èèyàn dáadáa ni wọ́n, olóore ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n. Kí Ọlọ́run kó tó wà lọ́rọ̀ ẹ̀mí wọn, Ọlọ́run fún wọn lẹ́mìí gígùn, àlàáfíà, inú dídùn. Wọ́n ṣe ń fẹ́ dáadáa fún gbogbo àwọn èèyàn tí wọ́n so mọ́ yí wọn ká. Kí Ọlọ́run kó fi adùn kó fi sáyé wọn. A dúpẹ́ fún orí ọjọ́ òní nítorí lójú ayé wọn la ṣe ń ṣẹ̀yẹ wọn, la ṣe ń pọ́n wọn, la ṣe ń yẹ wọn sí, aṣọ àyẹ́sí wọn, aṣọ àpọ́nlé wọn, Ọlọ́run jẹ́ kó fàyà. Bí wọ́n ṣe ń ṣe ni kí wọ́n máa ṣe, kí Ọlọ́run má gba ìwà lọ́wọ́ wọn. Bí wọ́n ṣe ń ṣe nìkan máa ṣe. Èèyàn ò ní rìn kórí mami, ṣùgbọ́n ó ṣe díẹ̀ kẹ́ tó ká Ademola Adesigbin tàbí ìyàwó mọ́bi tí ò dáa. Torí ẹ̀ mo sọ pé bí wọ́n ṣe ń ṣe nìkan máa ṣe. Ọlọ́run adé tó máa ṣe àlékún àánú àti ìbùkún ẹ̀ fún àwọn àti ẹbí wọn. Ẹ ṣé.
kó bá mi tọ́jú àtàkàmá fún sáàtù àgbègbè ìyá lórí wọ́n ṣe ní ilé ìtura. Gbogbo wọn jọjọ àkọ́ní adélè àkọ́ní adésímọ́ì Ademola Barrister Adesigbin Ademola owó bàbá tó fẹ́ níta gbogbo lórí ìyẹn èmi káwọn kí ẹ gbogbo ẹgbẹ́ ìyẹn èrè bí ọgbẹ́ náà ṣe sọ̀rọ̀ gbogbo wa àgbẹ̀ akọ́kọ́ nìyí ọ̀la mama blue kí wọ́n náà gbogbo mama blue Houston Texas kí wọ́n náà kí á dó mama blue àrùn ọ̀dọ́kọ̀ ló ń ṣe. Wọ́n lè bá o. Orúkọ tèmi ni Ọ̀túnba Ọlátòkùnbọ̀ Òkànlá. lónìí a ṣe èyí fún Ademola Adesigbin àti Aṣíwájú gbogbo wa jẹ́ ẹ̀dí bẹ́ẹ̀. àṣeyọrí méjì náà wọ́n jẹ́. In fact, a máa sọ pé ká máa ròyìn Aṣíwájú Ademola Adesigbin àti ayò tọ́lọ́ in fact ìyàwó bí ìyá a máa sọ ká máa ròyìn wọn in fact torí ẹ̀ náà ló jẹ́ kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n á bá wọn ṣe ayẹyẹ all over the world lónìí. Aṣíwájú ṣèèyàn wọ́n ń bá lára ṣe wọ́n ń bá àjèrò ṣe kò sí èèyàn kan tó jẹ́ pé wọ́n come across pẹ̀lú even tí wọn ò tiẹ̀ tí mí ìtẹ̀rí gan lórí social media tó jẹ́ pé tẹ bá notice tó bá ń ṣọjọ́ bí wọn tó bá ń ṣe gbogbo ẹ̀ tẹ bá máa ka 1 2 3 4 5 tó máa kọ́kọ́ wish wọn tàbí tó máa post ẹ̀ sórí timeline wọn gangan Aṣíwájú ni wọ́n ṣe èèyàn jù àwọn gan ló yẹ ká máa pè ní àlàmú ṣé ènìyàn ìyàwó wọn náà Ọlọ́run dẹ̀ fi wọ́n kẹ́ra wọn ni torí èmi wọn kì í jẹ́ kí n màlá tí n bá lọ sí London wọ́n máa ń ṣe débi pé tí n bá lọ kí wọn gan gbogbo àwọn ọ̀rẹ́ mi tí n bá kó lọ a máa jẹ a máa mú a tún máa dì lọ léni bẹ́ẹ̀ wọ́n ṣe máa ń fi oúnjẹ bà wá jẹ́ wọ́n ti ṣe èèyàn jù lẹ́dẹ̀ tí n bá sọ ká máa describe wọn ilẹ̀ aṣú èèyàn ni wọ́n o. Aṣíwájú àti 60 ìyàwó 55. bẹ́ẹ̀ ni. kí ni ìmọ̀ràn ní fún this stage? Ìmọ̀ràn náà àdúrà ni gẹ́gẹ́ bá àdúrà tẹ́mi ṣe máa ń ṣe ni pé gbogbo nǹkan tí wọ́n ti ṣe sílẹ̀ kí Ọlọ́run ọba kó túbọ̀ bá wa fún ọ ní ẹ̀mí gígùn àti àlàáfíà ká lè celebrate ara wa 100 gbogbo èso tọ́lọ̀ ń kó fún wọn ìkọ̀kọ̀ ò ní kú mọ́ wọn lójú lágbára Ọlọ́run wọ́n á jẹ wọn mọ́ ọ̀tá ò dẹ̀ ní yọ̀ wọ́n ó ti ń dùn báyìí Ọlọ́run ní bàrí wọn jẹ́ o àwọn èṣù bí èèyàn àwọn èèyàn bí èṣù kò ní lọ́rọ̀ ní àárín wọn lágbára Ọlọ́run ọ̀làláọ́lá wàlákùátá ilá bìlá ìlà ìlà àti bàrí sọ wá pọ̀ ní o bàrí wọn ló sọ gbogbo wa pọ̀ àdẹ̀ regret láti bí ọdún bíi mẹ́ẹ̀ẹ́dógún tọ́lọ̀ sọ pé kí Barrister pé kó so gbogbo wa pọ̀ gbogbo àwọn fáǹsì Barrister àríra wa bí ọmọ ìyá ni o àdẹ̀ ń bára wa ṣe gidigidi gan ni bí ọmọ ìyá bẹ́ẹ̀ ni a ṣe ń ṣe pẹ̀lú ra wa bó ṣe rí nìyẹn. Professor Debo onípa kí ẹ Professor Debo ọmọdé kí ẹ Ademola. Professor Debo ọmọdé ọjọ́ ó ní kakọ̀ ní Ademola. Ọmọ púpọ̀ lára aṣídì mi gbogbo wọn kakọ̀ ní Adé o ọkọ̀ Níníọlá Celebratory. Professor Debo ẹkú àdúrótì Àkàndé Adémọ́lá títí kó mọ̀ ṣe ìdúpẹ́ lọ́wọ́ ní. Professor Debo Adams bárọ́kọ̀jọ́ ọjọ́ Professor ẹkú àdúrótì Adémọ́lá Ismail Àkàndé Adé. Professor Debo Adams bárọ́kọ̀jọ́ kọjọ́ o Debo Adams yóò ṣe ojoojú ṣàìdé obìnrin Adémọ́lé. Ada Professor Ada ẹ̀fọ́ kú àdúró ti Debo Adémọ́lá Àkàndé Adémọ́lá. Ọmọ o èèmọ̀ ẹ̀dàgbà o Adémọ́lá dàgbà ó ṣe 60. Ọmọ ẹgbẹ́ dàgbà. Ọmọ ojú ọlá pé ní kíkí ẹ àdúrà mọ́nìmí ọmọ ojú ọlá pé
gbogbo yẹn kú àdúró tì í Démọ́lá Professor Ada Maroko ọjọ́kọjọ́ Professor déédé iná wa Shakiratu Níníọlá Àtọ́kẹ́ Adé ọmọ lọ́jọ́bí happy 55 to you Professor Ada Maroko ọjọ́kọjọ́ Professor Ada ojú tó ní Démọ́lá Abdulrasheed ọmọ gbogbo ọlá nílùú ìta ló sáde èèwọ̀ wà tí ó gbé pa ọkọ̀ ajé. Ọmọlúwàbí ni Démọ́lá o, ọmọlúwàbí gidi. Nígbà kan tó bá ní pé èèyàn fẹ́ wọ the physical manifestation of an ọmọlúwàbí Ademola Adesigbin. Ó fi owó mọ ọ̀rẹ́, ó fowó mẹ́bí. Kò síbi tí ẹgbẹ́ ọ̀rọ̀ Barrister lọ. Agbèrè ìlú Amẹ́ríkà ni o, agbèrè lọ sí London ni o, àṣẹlẹ̀ ni, we always be there, we always continue. For the last 15 years, ó wà lára àwọn tí ó jẹ́ àwọn pé Barrister ti kú. Because he was that committed, because that kind of commitment is very rare. Especially after ìwà ẹgbẹ́ ṣáwà nìkan ní. Ẹyọ ti tó náà ti ṣọdún mẹ́wàá, but we keep getting stronger because of people like Ademola Adesigbin has always had our back. And that to me is very fundamental. Ademola is 60, Tiyawo 55. In the world of advice, how age? Well, bó ṣe ní kó máa ṣe máa yí wá padà. Torí pé wọ́n tó ti ń ṣe for the last 30 years tó ṣiṣẹ́, wọ́n ní láti tún ṣe again. Because wọ́n ti rí formula yẹn and the formula is working to be able to change anything. But as a man who has passed 60 myself, àsìkò tí wọ́n fi ní sùúrù yẹn máa pọ̀ torí obìnrin wọ̀ sùúrù yẹn láti pọ̀ ìyàgbọ́n ló fi your peace of mind. When you are talking with your wife, you don't have to be right all the time. So most of the time, just allow things to flow. Inú mi dùn gan. Ìgbà gan ó sì bò wá pé special kìnìún bó bá dé láti Saudi just to be here. But it's not for general consumption. Just for torí mo police ẹ̀kọ́ bá wà ń bí mo dẹ̀ wà ń bí. Wọ́n fọwọ́ parí ọ̀rọ̀ ìjọba ẹgbẹ́ ló gbé náà ṣe ẹ̀ṣẹ́. Aṣọ funfun ó kò tí àwọn ọlọ́pàá kò ní tẹ́. Aṣọ funfun ó tẹ́lẹ̀ àwọn oníṣòwò kò ní tí. Kí ni wọ́n wá sí wáyé sáà fún ìgbẹ́rẹ̀ wá fún ilé? Wọ́n yẹ kí wọ́n bọ̀. Wọ́n yẹ kí wọ́n bá jọ̀dún bẹ́ẹ̀ ni àwọn orí o. Wọ́n bá lọ rí sọ́ọ̀lẹ̀ wọn. Àwọn mẹ́rin àwọn ọmọ ọ̀sán ti rẹ́dì. Wọ́n á jí lára ọ̀la. Ó fẹ́ wọ́n kò tẹ́ tó sí. Ó ṣe tí wọ́n á kó owó tẹ̀lé. Wọ́n bá sọ pé iṣẹ́ náà ń wá. Èmi náà kò wá iṣẹ́ náà. Èmi náà kò ọ̀rọ̀ rí mi. So wọ́n ní wọ́n ti tó bẹ̀rẹ̀ wọ́n sọ pé àìmọ̀ ti ẹ̀ ọ̀sán ẹ̀kú lè dé ilé ilé. 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 Orúkọ mi ni Ọláyínká Sáídà àtàyà Àyìndé Aṣúkúná. Àjọ máa ń kóra wa kiri ní kékeré ni. Ẹ rí i pé mo ṣe délẹ̀ kan náà ti dì mọ́ mi. Àjọ bẹ̀rẹ̀ ní Sisi ni, ọ̀rẹ́ náà jẹ́ sọ́kọ mi. Èmi àti Níníọlá ní ìtẹ̀gbọ́n tàbúrò la ṣe jẹ́. Láti kékeré kí gbogbo wa tó márì láti jọ kóra wa kiri. Nígbà tí a tún wá márì tán, ọ̀rẹ́ wa dẹ ẹgbẹ́. Tẹ bá láwọn ìmáàmù tó kọ́kọ́ wá ṣàdúrà fún wọn yẹn. Ayabi tá a ti ń kóra wa kiri náà ti fọ́ọ̀mù ẹgbẹ́ tó ń pè ní Ìbádùn Rahim Muslim organization tó wá ṣe prayer fún wọn yẹn. So gbogbo àwọn obìnrin yẹn tọ́lọ̀ ń wọ opportunity pé kárí àwọn tá à ń kóra wa kí kárí wọn fẹ́ máa ṣe dọmọ ìyá dọmọ ẹbí nìyẹn. So lónìí she's my sister, my darling sister. I wish her well. She has been enjoying the marriage, she will enjoy forever. She has just started torí kò tí máa jẹun máa jẹ pẹ́pẹ́pẹ́pẹ́ lágbára Ọlọ́run nínú àlàáfíà ìfọ̀kànbalẹ̀ ẹ̀mí gígùn tó pọ̀ lábàmìjogún ẹ̀ fún.
àwọn ọmọ náà wá yanjú lójú ẹ̀mí ẹ̀ kò wá hàn wá ní jókòó ìbànújẹ́ fún o bọ̀dá láìtàn Adémọ́lá wọn ò ní kú o torí pé olókọ mi ni wọn àjọ ń jẹ́ láìtàn ní so láìtàn lè máa ń pè wọ́n Ọlọ́run ní jẹ́ kán kú o wọn ò ní dẹni àná o ọlá wa máa ròkè ni agbákin tó jẹ́ wọn ò ní dàgbà burúkú o Ọlọ́run á bá mi strengthen wọn gbogbo lílọ bíbọ̀ wọn oore lórí oore ló máa jẹ́ bìjà Rasulullah sallallahu alaihi wasallam láìláwàlà àkọ́tà ìlàgbé àti wọn máa ń pè ní expensive alájà Ọlọ́run á bá mi kẹ́ kò wá ní rí tí ó dé bá tí ó fi lè ṣe Islam mọ́ o Islam rẹ̀ yóò túbọ̀ máa strengthen ni láìláwàlà àkọ́tà ìlàgbé láàlú ìdásí thank you. orúkọ tèmi ni almaruf balógun ọmọ Dr. Sikiru ní Barrister. wọ́n ti wà ní àwọn olólùfẹ́ wà ní ẹ̀. I wish both of them very, very, very long lives, filled with love, prosperity, understanding, wealth, everything good in this life, because they're such amazing people. Ọlọ́run aṣáájú ni wọ́n, orúkọ wọn kò sí nǹkan dábì tí ọba gbọ́tọ̀ ní dá sí, and he does it in an amazing way. I'm so pleased and happy to have met him, and Ọlọ́run á jẹ́ ká pẹ́ fúnra wa. Sorry? No, that's what I say. It's amazing. When there's true love yàtọ̀ sí love, true love and dedication ló máa fi sí gbogbo nǹkan tó tọ́ mọ́ Aláàjì. Kó wọn wá kéré rárá lágbára Ọlọ́run àwọn náà rẹ̀ ní kó wọn kéré. Iwájú aṣíwájú tó jẹ́ ìrìn ní dèrò ẹ̀yìn lágbára Ọlọ́run àtọmọ àti ìyàwó wọn mọ́rin mi ni ìyàwó wọn dáàdì mi máa ń pa wọn lágbára Ọlọ́run a máa rí nǹkan rere bára wa ṣe. Aláàjì òkè ńlá ní pásítẹ̀ nílò Amẹ́ríkà o òkè ńlá ẹkùn kalẹ̀ ẹkùn náwó yẹta lọ́dọ̀ ọkọ̀ tó bá tó gbogbo òun ìlú ọkọ̀ ní ọ̀la mi ọkọ̀ àní ọ̀la mi òkè ńlá ẹkùn kalẹ̀ ọkọ̀ òkè ńlá káyìí agbájẹ́ lọ́lá tó fà yé lẹ̀ èrè dágbájẹ́ lọ́lá ṣe kọ́yìn àìdé nílùú bọ́ọ̀sì ní Amẹ́ríkà òkè ńlá náà ṣe é fún. Orúkọ mi ni Tọ́pẹ́ Ọdúnlámì. Ìpínlẹ̀ Adémọ́lá ṣe pàdé Ọlọ́run ló kọ́ 1993 ní Greece. A pàdé bọ́lọ̀ ṣe àníyàn ẹ̀ ní àmọ́ra tì láti Ìbàdàn. Orúkọ mi ló dá fún lọ bá ti dé Greece ẹbẹ̀rẹ̀ Tọ́pẹ́. Òun dẹ̀ ń bọ̀ láti Bulgaria. Wọ́n tó bá ti dé Greece Athens bèrè Tọ́pẹ́. Pátápátá wọn náà wọ́n ń ṣàlàyé kò dẹ̀ ń pè mí ni mo jẹ́ Tọ́pẹ́. Aṣáàdẹ̀ gbìyànjú àjẹ́ ṣe bẹ̀rẹ̀ láti ìgbà yẹn nìyẹn. Adẹ̀jọ gbé ní Greece ńgbà yẹn. Òpẹ́ náà kò lójú bí oṣù mẹ́rin Greece ló kọjá sí Italy. Italy tó dì tó wá gbé pẹ́pẹ́pẹ́ yìí náà àfihàn wálẹ̀. Ìyàwó ẹ̀ náà àtẹ́ náà join ẹ̀ ní Italy. Ìrìn àjò ń ṣá ọlọ́ọ̀kọ́ pọ̀ ní. Láti ọjọ́ fi ń gbé England lónìí. Àjọ wa ní UK ní báyìí torí ìdùnnú ọjọ́ òní la ṣe dé. Ó yẹ ṣe 60 yìí àti ìyàwó ẹ̀ ṣe 55 á ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Ọlọ́run lè lọ́ra ẹ̀mí wọn pẹ̀lẹ́mì gbogbo pẹ̀lú àlàáfíà. Àwa náà dáadáa wá bá wọn ṣe Ọlọ́run lọ́ra ẹ̀mí gbogbo wa náà láà ní fásán ló gbà. Èèyàn dáadáa ni bá a ṣe mọ́ra àbàjẹ́ lọ́wọ́ ara wa a dẹ̀ ń bá yí náà ìrìn àjò yẹn a dúpẹ́ pé lónìí a wà lálàáfíà wọ́n á ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nípa àwọn àdàjọ wá bí náà dáwọ́ bá wọn dún náà wọ́n á ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. orúkọ sì ni aṣíwájú Mujidat Ọmọbọ́láńlé aláṣẹ olùdásílẹ̀ BB Gold Fans Global Solutions Limited àti ìyàwó wọn. Oh my God, Alhaji is a very wonderful person. Alhaji jẹ́ ìwọ̀n tó dáa gan, including his wife. Àwọn méjèèjì dáa.
actually mo ní opportunity aside pé mo mọ̀ wọ́n mo ní opportunity láti meet àwọn èèyàn through wọn náà again because lára program wọn lónìí mo bá wọn dispose little nínú aṣọ tó jẹ́ aṣọ ẹbí sáàtà lónìí yìí so mo fẹ́ sọ pé let me say nínú 95% èèyàn tó wá gbaṣọ lọ́fíìsì mi kò sí kankan tí kò sọ̀rọ̀ Alhaji lẹ́ẹ̀mẹ́ta pé no Alhaji is a very wonderful person so mo rò pé àṣẹ ilé mi adìẹ òtí níyì tó bá dé ta mẹ́ngò òtí ni I wish them long life and prosperity kán dàgbà kán dògbò nínú ọlá ńlá kán kó àwọn àbúrò lẹ́yìn ọ̀rẹ́ kán kó wa jẹ pẹ́pẹ́pẹ́ kó lè jèrè ọmọ kó jèrè àwa náà lágbára Ọlọ́run. orúkọ mi ni Ìyálájé Universe láti Italy bàbá Adesigbin aṣíwájú wa láti Italy aṣíwájú wa nílùú London aṣíwájú wa níbi ìbàyí tó tún jẹ́ Nàìjíríà kẹ́mi wọn pẹ́ kọ́pẹ́ fún wa ọba ni wọ́n láàrin gbogbo wa ní Italy ní London ní Nàìjíríà ọba ni wọ́n mo kí wọn kú oríire àtìyàwó wọn màmá Níníọlá mọ̀mọ́ bí mo ṣe máa ń pè wọ́n kẹ́mi wọ́n gùn kọ́pẹ́ láyé o kọ́jà tún ṣe púpọ̀ ẹ̀ àwa àti bá wọn ṣe 50 ní London and we are here in Nigeria láti bá wọn ṣe 60 and we are still going to do the 70 80 90 aguri papi 100 papi aguri tí a mọ́ ta àǹtò ciao. ọmọ kókó ọlọ́mọ ọlọ́mọ ọjọ́ ó ṣoṣo òde mọ́ọ̀dé mọ́lá bẹ́ẹ̀ ni pòfẹ́sọ̀ Ada mọ́rọ́kọ̀ ọjọ́ o ó pọ̀ lára sí ìdìbò òkè ẹ̀gbí òun náà ó wá jọjọ́ òde mọ́lá akọni Adémọ́lá ó ní kú ní rewere ìwé òní fọjọ́ ọlọ́jọ́ lọ ẹni ẹlẹ́ni kò nígbà tí ẹ ṣe ọmọ ọlọ́jọ́ òbí o happy birthday to you ẹ̀mí ẹ̀ á ṣe ìfowópamọ́. ọmọ ọlọ́jọ́ òbí ẹ̀mí ẹ̀ á ṣe fún ọdún láyé. Alájà Afusatu ìyá àgbódí ní kíkì yẹ fọ́sílẹ́dì ilé tèmi àbẹ̀bí Afusatu ìyá àgbódí ayatollah láti bèrè lè pọ́nlé gbogbo wọn kí ẹ wo ẹlẹ́sìn lábàbí láti mọ̀rọ̀ kọ̀dọ̀kọ̀dọ̀ láti ẹlẹ́sìn ńlá ẹlẹ́sìn ńlá ní Ìlọrin àfọ̀jáde kò rálẹ̀ ó tó gbọ́. ọmọ bàrí ti dé ìwà òní ṣiṣẹ́ ìwà òní gbòfò kò lámú ọmọ mi aláàlá yẹ́sẹ̀ wù bọ́ríyàmọ̀ níyẹ́sẹ̀ yẹ́sẹ̀ wù bọ́ríyàmọ̀ bàbá níyẹ́sẹ̀ bàbá níyẹ́sẹ̀ sàyìnà wá ti bọ̀ sàyìnà wá ti bọ̀ màmá níyàlọ́ màmá níyàlọ́ òjijì bàrí ti dé ìwà òní ṣiṣẹ́ ìwà òní gbòfò kò lámú ọmọ mi ìyá jí bèrè lè pọ́nlé láti ẹlẹ́sìn ńlá àwọn tó kópa ọ̀gbọ́n ìdí èyí o ọ̀túnba wọ́n ìdí tó kú ọ̀bẹ̀rẹ̀ kí wọ́n náà ọ̀gbọ́n ọdún gbogbo ọ̀la kí wọ́n náà ìgbéyàjò ẹni ní àdùmọ̀ tẹ́ kí wọ́n náà ọ̀gbọ́n ọdún torí ọmọ lọ́dọ̀ bí èdè ọkọ̀ Níníọlá àtọ́ká ẹ̀ ṣàdìyó ẹnjìnìá Jùmọ̀pẹ́ mọ̀rọ́kọ̀ ọ̀jọ́kọ̀jọ́ o Alhaji lukú Badru o Badru lukú mọ́nọ́mẹ́ ọmọ Badru ìwọ ní ilé olódò ọba ẹnjìnìá Jùmọ̀pẹ́ kí wọ́n máa jò ayaba ọ̀kọ́lé ọjọ́jọ́ àtijọ́ àti bèrè lè ọmọ lọ́jọ́ bí o ẹ̀mí ẹ̀ á ṣe ìfowópamọ́. ẹ̀mí á ṣe fún ọdún láyé. Lukman ọmọ Badru o bó o bá jayé títí bó o bá mi tọ́jú. tọ́jú ṣíàmà Alhaji Láìdé Ọláhùn yóò ṣe ọmọ Àdìátù pọ́ Àdìátù ìwé lọ́dún ọba àtẹnigbọ́lá pàkó máa wọlé ẹ̀rọ ọ̀rọ̀ àbá o bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ lòpin ìlú Canada lọ́mọ ti wá Chief Dr. Tèmítọ́pẹ́ Adémọ́lá Afọlábí
mọ̀rọ́ kọjọkọjọ